Africa Content TV. ولئن كفرت إن عذاب لشديد. كيف يا الله بعد سنتين باوا فضيلة الشيخ ميدين Bello bàbá wáyé rẹ̀ wọ́n sì ṣayé rẹ̀ àwọn náà sì rí àjọyọ̀ ṣayé rẹ̀ pẹ̀lú ìgbà tí bàbá lò láyé gbogbo ìgbà táwọn náà ń tẹ̀lé wọn jáde lọ síbi wáàsí òṣìṣẹ́ ọjọ́ kan wáàsí kan tí mo tẹ̀lé wọn lọ tí ó gbọ́ lójú rẹ̀ kò sí nǹkan bí tó fà á iná ṣe mí lẹ́rù wípé èèyàn kan ṣoṣo náà ni gbogbo ayé ń wárí fún báyìí nígbà tá a sì bèèrè lọ́wọ́ àwọn àgbàlagbà wọ́n nínú tí Ọlọ́run bá máa ń ṣe fún ẹrú rẹ̀ láyé tí máa ń kàrámà ẹ̀dá olókàrámà bá wa ṣe fún ìdí ìrìnàjò Bello bàbá náà wá wáyé bàbá náà rí kan wáyé gbogbo tí bàbá náà wá lò láyé wàlúwàhí tàlá gbogbo tọ́lọ́mọ bá ṣe fún ọ lọ́lá tọ́lọ́mọ ṣe fún ọ ní ìbùkún àwọn tá a jọ máa tara bí wọn ló yẹ ajá àǹfààní púpọ̀ àmọ́ kò rí bẹ́ẹ̀ wàlúwàhí kò rí bẹ́ẹ̀ gbogbo ọ̀nà tó yẹ káà náà ti rágbéga táàpì bàbá táàpà kíyèsí wọn ní bàbá ọ̀nà ìmọ̀ ìṣíkalẹ̀ àmọ́ ń wáṣẹ̀ àmọ́ ti parí iléèwé ọ̀nà ìmọ̀ ìṣíkalẹ̀ bọ́ọ̀ ní tọ̀hún sí ọ̀nà àbáyín ké sí wọn àmọ́ tẹ́lòmíì bá wá lẹ́yìn wa ààyè tó ṣíkalẹ̀ ẹni náà ni bàbá ò fún ọmọ ọlọ́mọ ni bàbá ń fún ní ààyè tó ga ọmọ ọlọ́mọ ni bàbá ń pọ̀n àmọ́ àtàtì gbogbo bí bàbá ṣe ṣe tó náà Ọlọ́run wá ní káwa náà lọlẹ̀ bàbá ní agbótọ́ Ọlọ́run nínú gbólóhùn tí bàbá fi sí wa lẹ́nu kó tó kí wọ́n jẹ́ Ọlọ́run ọba nípè nígbà táwa lọ́sípítù bàbá òwe gbólóhùn kankan bàbá ní gbólóhùn tá a mọ̀ ẹ́ ṣe ẹ mọ̀ ṣe yá Latifu Al-Tufli Allahu Akbar Allahu Akbar bàbá wa Shehu Muyideen Ajani Bello ọlọ́mbà ní kẹwàá ọlọ́mbà ní kẹwàá ọlọ́mbà ní ṣe gúúsù fún wọn gbogbo àgbáyé ọdún wọn ti ń ṣe Fidau fún bàbá ní ọjọ́ tí bàbá jáde láyé ó tó dípò bàbá jáde láyé ọmọ wọn á wá sí àwọn onílù kí lọ́jọ́ òní àmà àfúrà ìjọ Monday wọ́n bí wá lè kí lè mú alẹ́ ní Monday aago mélòó lórí ìjọ Tuesday ìjọ Wednesday ìjọ Thursday aago mélòó lórí ó wá di àárọ̀ Friday wọ́n wá pè mí àwọn fúnra wọn ni wọ́n tó pè mí